gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ òyìnbó ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Tó jẹ́ tèmi. Kí lẹ sọ? Tó jẹ́ tèmi. Tó jẹ́ tiyín. Tọ́lọ́run bá pè bẹ́ẹ̀. Tẹ́yin náà bá jẹ́. Mo máa jẹ́. Ẹ máa ò dáa. Kí ló wà nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan? Kí ló wà nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan? A máa jẹ́. Ẹja máa bẹ́ tó lọ àyábẹ́lẹ̀ òbí arí. Àti wípé nǹkan tó ṣe pàtàkì jù ni pé ṣé mọ̀ pé ìfẹ́ ni òṣùṣù ọwọ́ ní tó ń fi ìṣù papọ̀ kan tó lè gbálé mọ́. Gbogbo wa àjọ jẹ́ ọ̀rẹ́ àlejò jẹ owó yẹn tó ti ẹyin báyìí. Ó yá ẹ jẹ́ kó bẹ́lẹ̀. Èmi wá kó ní. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan yẹn ó bá ọkọ̀ dé. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè mẹ́wàá, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ dẹ̀ mú nǹkan yín dáadáa. Kẹ́ mọ̀ dáadáa. Kẹ́ mú nǹkan yín dáadáa. Kẹ́ wá ṣètò yìí kẹ́ wà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wálẹ̀ tí ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá sílẹ̀ ètò yìí. A máa fún yín nílọ́po owó lọ́nà méjì. Lẹ́yìn ètò ọ̀nà méjì ti tó. Tí ẹ bá ṣe àmúlùmálà èdè tẹ́ wà ní ẹgbẹ̀rún mẹ́wàá, a ní kẹ́ máa lọ kẹ́ fi yẹn ṣe owó ọkọ̀. Tẹ́ bá sọ pé mo kàn ṣàyàrí délẹ̀ pa ṣe é lànà ni. Gègé. Yorùbá ni gègé. Mo ní kí n bá yín fìlù sí i. Ó dáa. Tẹ́ bá sọ pé rárá mo fẹ́ máa dáhùn gbogbo ìbéèrè mi, tẹ́ bá ṣe ń dáhùn owó yín á tún máa gbé pẹ́lí lọ sókè. Olófòfó wà bí ọ̀rẹ́ yín ni ẹ ti ní. Àwo mi ni wọ́n ó ṣe ọ̀rẹ́ ni wọ́n. Wọ́n àti ẹ̀ lè rí iṣẹ́ ṣe náà. Ó dáa. Ó dáa, kí ló kọ yín? Orúkọ mi ni Abẹkẹ Tosin Ejalonibu. Ọmọ akẹ́rì jẹ́ fún agogo mọ̀jàkẹ́ gbọ́mọ́ ní burúkú orí láti Èkìtì kété. Mo mọ̀ pé orúkọ mi nìkan lè béèrè ṣùgbọ́n ó yẹ kí n kíra mi délé. Bẹ́ẹ̀ni. Ó dáa. Níbo lẹ ti wá lẹ́kìtì? Ọmọ akẹ́rì jẹ́ fún agogo mọ̀jàkẹ́ gbọ́mọ́ ní burúkú orí òṣèṣẹ́ mọ́ gẹ̀rẹ̀. Olóòṣè Èkìtì ni wọ́n ti á. Ẹ ti fọ́. Oye mi. Ó dáa. Iṣẹ́ wo lẹ ń ṣe? Ẹ ń kéwì. Iṣẹ́ akéwì. Mo mọ̀. Ó yá. Iṣẹ́ akéwì àti irú iṣẹ́ tẹ́ ń ṣe. Irú iṣẹ́ wo ni mo ń ṣe? Wọ́n pè ní atọ́kùn àti ìkọ́ni ní èdè Yorùbá láti túbọ̀ gbé àṣà wa lárugẹ. Ẹni sọ̀rọ̀ olùkọ́ èdè Yorùbá ni. Mi ò kọ́ èdè Yorùbá, mi ò kì í ṣe pé olùkọ́ báyẹn bíi tiyín. Àmọ́ nípa bá ṣe ń ṣe atọ́kùn, ohun tá a dúró lé lórí gangan ni pé ká máa gbé àṣà Yorùbá lárugẹ. Bẹ́ẹ̀ni. Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ń ṣe atọ́kùn àti gbogbo. Ilẹ̀ ti ta sí ó ti ṣe díẹ̀. Ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ gíga. Ọdún mélòó? Olúwa àwọn ọmọ ogun. Bóyá bíi ọdún 12 ó lé. Ọdún 12? Ó lé. Ó dáa. Bẹ́ẹ̀ni. Fún wọn níbẹ̀rẹ̀. Ìbéèrè kélòó? Ẹ̀mí àwọn wọlé. 50 lé ní. Ẹ jẹ́ n wò. Òjìlé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín kan.
Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín kan. Kí ni òjì? Òjì ogójì. Ó wá lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ìyún 9 àti òdo méjì. Àbí ká sọ wípé 50 lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó dín kan. Kí ni 50? 50. 5 àti òdo. Kí wá ní 49? 51. Lé ní 51 ó lé ní kò jáde fún mi. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ọ̀rọ̀ tẹ́ kọ sílẹ̀ yìí? Pa òwe kan tó ní ọ̀rọ̀ náà nínú. Ọ̀rọ̀ tẹ́ kọ sílẹ̀ ò ní àsálà. Àbí ká pè ní àwùsá. African walnut. Ó yá pa òwe kan tó ní àsálà ní àbí àwùsá nù. Ọmọ ìyá àsálà. Olúwa. Ṣé ẹ̀mí tẹ́ gbé wọlé yẹn ní ká ṣe máa gbé o? Orí ẹ̀ mo wà. Mi ò kúrò lórí ẹ̀. Ẹ má ṣe ra yín ní ọmọ àwùsá. Èmi àti ta ni? Ó dẹ̀ ń pélé ni. Apá kò láwẹ́. Ajẹ́ oko orógbó. Apá kò láwẹ́ kò dúdú. Apá dúró. Mo ti gba ẹyọ kan nínú. Dúró ẹjọ́ má dààmú. Mo wà pẹ̀lú yín. Bèbí. Rárá ò ti bá ní. Yorùbá ní ọ̀wọ̀ nínú. Kò ní kàrẹ́. Tá bá ní sí àti á ẹ pè papọ̀. Sá. Báwo ló wá ṣe jáde? Báwo ló ṣe dún létí yín? Sá lẹ sọ, ibo lẹ ń sáré lọ. Ìmí ìṣe bẹ́ẹ̀ yín. Sáré o, kó má máa wáyé lásán. Rántí o, pọ́lọ́ ò dá ẹ lásán. Má dúró, ayé gan ò dúró lásán. Ó wọlé padà, ó wọlé gan. Mi sá. Àwọn Yorùbá máa ń ní ọ̀wọ̀. Wọn lẹ́kọ̀ọ́. Ọlọ́run ti ràn mí lọ́wọ́. Ẹ lè parẹ́ ẹ̀. Ìbéèrè kan. Àtijẹ Haúsá kò tó àti mọ̀ mi. Mo fún yín. Ẹ ṣé. Kí ni túmọ̀ òwe yẹn gan-an? Tó bá ní àtijẹ Haúsá kò tó àti mọ̀ mi ní ọ̀rọ̀ yẹn. Tó bá ní àtijẹ Haúsá kò tó àti mọ̀ mi. Kí ló túmọ̀ sí? Jẹun pé tá bá ti jà Haúsá. Téèyàn bá mọ̀ mi lé lórí. Ó máa ń jọ pé ó fẹ́ korò díẹ̀. Ó máa ń jọ bí àbí? Mo ní ó máa ń jọ bí pé ó fẹ́ korò. Ṣé ó máa ń jọ bí ni àbí ó máa ń korò? Ó máa ń korò. Báwo la ṣe lè, kí ni ìwúlò òwe yẹn ní ìbáṣepọ̀ èèyàn méjì ní àárín àwùjọ? Báwo la ṣe lè lò? Kí ló lè fà á téèyàn bá fi sọ pé àti jẹ Haúsá kò tó àti mọ̀? Bí ká sọ wípé àti ní obìnrin kò ṣòro, ṣùgbọ́n àti ṣe déédéé ní ọ̀nà tó yẹ kó yẹ ṣe, òun ló ṣòro. Èmi ọkùnrin mẹ́ta. Ṣé ó pọ̀? Mo ń ṣe ojúṣe nínú ilé mi ò déédéé. Mi ò kọ́ rẹ́ẹ̀rí kọ́lọ̀ máa báyọ̀ mi jẹ́ ni. Ó yá, ìbéèrè kelo. Ẹ jẹ́ n wò. Ọ̀tàlé ní. 1056 ni. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe pé. Ọ̀tàlélẹ́gbẹ̀rún kan ó dín mẹ́rin. Yàtọ̀ sí ẹ̀yà ara, kí tún ni Yorùbá ń pè ní apá? Apá. Apá. Yàtọ̀ sí ẹ̀yà ara. A mọ̀ pé apá rè. Bí apá ibì kan, bí ẹ̀gbẹ́ kan. Bí apá ọ̀tún àti apá òsì. Kí tún ni Yorùbá ń pè ní apá?
yàtọ̀ sí ẹ̀yà ara. Apá. Mo ẹ fún mi. Ní sùúrù wọ́n ti lò ní ríṣẹ́ ṣe. Ẹ̀kan péré ló yìí ṣiṣẹ́. Ẹ jẹ́ ká máa níwà pẹ̀lẹ́. Ìwà pẹ̀lẹ́ làwọn gbé wá bí. Ọmọ oníṣẹ́ kíṣẹ́. Ọ̀sẹ̀ Èkìtì ni mo pé o. Ó dáa. Kí ni apá? Ẹgbẹ́ wá. Ṣé kìí ṣe bíi pápá? Bíi pápá ìṣeré, bí ilé tó ti máa ń ṣeré. Olóòtú ẹ̀kan tọ́ mi sọ́nà díẹ̀. Ibo mo fẹ́ tọ́ yín sí? Mo máa mọ̀ ẹ̀kan ẹ̀yin tẹ́ jẹ́ atọ́kùn, tẹ́ jẹ́ olùkọ́, tẹ́ jẹ́. Ojoojúmọ́ là ń wá ìmọ̀ kún ìmọ̀ sí i. Èèyàn kan ò lè mọ̀ tán. Bẹ́ẹ̀ ni. Ẹ kàn sọ nǹkan tí ó fara pẹ́, ó máa fún mi ní òye. Ṣé ẹ mọ̀? Àjọ wa ni wọ́n lè rà. Àjọ wa kọ́ àjọ wa ni. Bá ń parẹ́. Ẹ má ti parẹ́, ẹ dúró mo ní mi ò kọjá bí. Ó yá ẹ sọ. Ẹ dúró. Tá bá ní apá. Yàtọ̀ sí ẹ̀yà ara. Kí ni Yorùbá tún pè ní apá? Bá ń parẹ́. Ṣé kìí ṣe ìkòkò tó ti fọ́? Ìkòkò tó fọ́ dẹ̀yìn lẹ́yìn odò. Owó tí ń lọlẹ̀. Wọ́n dòye kápá, apá ò kápá. Wọ́n dòye kó ṣe, apá ò kó ṣe, igi ni. Àbí? Padà. Àbí àìmọ́ náà ni. Ẹ̀dẹ̀ mo rí yẹn. Igi ni wọ́n dòye kápá, apá ò kápá. Ta tún kọrin. Mo ti bẹ̀ yín pé kẹ́ jẹ́ ká ran ara wa lọ́wọ́, ẹ kàn tọ́ mi sọ́nà pé. Ta tún kọrin. Ìbéèrè kele ó yá. 1,000,000 Kí ni Yorùbá ń pè ní àpátámájà? Àpáta. Àpátámájà. Dòmímídòdò. Àpátámájà. Àpátámájà. Tàbí ajíbẹ́tẹ̀. Rèmímímí. Ajíbẹ́tẹ̀. Ga ọ. Mo tó gbé lẹ́sẹ̀. Ẹ dúró. Ṣé ẹ mọ̀? Kí ni mo mọ̀? Kí ni? Ẹranko ni. Ẹranko. Oko ibo. Ìṣẹ̀. Ẹ̀yin pé kì í ṣe èèyàn, kì í ṣe. Kí ni orí bí ṣé ẹja la lè pé? Inú omi ló ṣà ń gbé. Ẹranko ó tún gbé nínú. Tán bá sọ pé ẹranko. Tán bá sọ pé ẹranko inú ìgbẹ́ ló ń gbé. Ẹran odò. Bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Ẹ fẹ́ tọ́ mi sọ́nà, ẹ ṣe olóòtú. Ṣé ẹja ni àbí ẹranko? Ó fara pẹ́ àwọn nǹkan tó ń gbé nínú odò. Kì í ṣe ẹran tó ń gbé nínú oko. Kì í ṣe ẹja. Kí ló kọ yín lẹ́ẹ̀kan sí? Kí ló kọ yín lẹ́ẹ̀kan sí? Ejalonibu. Ẹ mọ àwọn ara yín. Ọmọ yẹn sọ pé inú omi ló ń gbé. Ṣé inú omi ló ń gbé? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Inú omi ni? Bẹ́ẹ̀ni ẹja ni. Òun ló ń pè ní stingray àbí? Stingray fish àbí? Stingray àbí? Kí má wàá dá àwọn ọmọ mi mọ̀. Àwọn ọmọ yín? Ẹ pẹ̀lẹ́ o. Ẹ ṣe olóòtú. Mo dẹ̀ má ṣe polówó. Ẹ jẹ́ o. Ẹ bẹ̀rẹ̀ ẹ kò tiẹ̀ sọ nǹkan tí. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún? Ìbéèrè kelo. Ọ̀rìnlélẹ́gbẹ̀rún kan ó lé méje.
ọ̀rìnlélẹ́gbẹ̀rún kan lé méje. Kí ni ọ̀rọ̀ Yorùbá fún ohun tẹ́ ẹ kọ́ lẹ́yìn? Ẹ mọ̀ bónọ́ọ̀sì ní Yorùbá? Mo mọ̀. Ẹ má jẹ́ ó sápá mi lórí. Ṣé kìí ṣe èlé? Èlé? Rárá, ẹ dúró. Èlé? Ẹ dúró. Ohun tẹ́ ẹ kọ́ lẹ̀. Ní kéèyàn yáwó eléèlé. Ìyẹn kọ́. Èwo wá ni? Ẹjọ́ ó sápá mi lórí ni. Kí n wá ṣe sí? Ẹ ń kóyàn láyà jẹ gan. Ẹ lè parẹ́ ọ, mi ò tí ì dáhùn ìbéèrè. Ẹ dẹ̀ sọ̀rọ̀ dáadáa, ẹni kò ní ríṣẹ́ ṣe, kò dẹ̀ wá ríṣẹ́ ṣe náà. Méjì péré ló sì parí. Ẹ dúró. Tá bá sọ pé ń tẹ̀kọ́ lẹ̀. Àwọn tá a jọ wọ́n dẹ̀ pé. Àwọn wo lẹ jọ wá? Atọ́kùn ẹ kàn sọ nǹkan kan bóyá ìbẹ̀rẹ̀. Ẹ ràn mí lọ́wọ́, ẹ má ṣe báyìí. Ọmọ ìyá kan ni wá. Omi ṣé ọmọ mi lèmi? Rárá o, ọmọ Yorùbá ni wá. Ṣé ọmọ mi lẹ́yìn? Mi ò sọ pé ọmọ mi ni mí o. Nǹkan mi kàn jẹ́ Ejalonibu ni o. Tẹ́ni ẹ̀ ní dáwọn ọmọ ìyá yín mọ̀, àpáta má jà. Ẹ sọ nǹkan tó bẹ̀rẹ̀. Ẹ sọ nǹkan tó bẹ̀rẹ̀. Ti àbídí Yorùbá. Parí. Ọ̀nà kíní ìdí ẹ̀sàpá mi lórí ní ọ̀pọ̀ yẹ kí n kọ́. Ẹni. Tí bí mo sọ wíkẹ́ dúró. Irú dúró wo nìyẹn? Wọ́n sọ pé orí ó wúlò gan lẹ́nìí. Má dúró. Ayé gan ó dúró lásán. Báwo mo ṣe máa gbàgbé kíní iná? Bọ́ọ̀tì yẹn bá mi yọ bọ́ọ̀tì yẹn. Mi ò sọ bọ́ọ̀tì. Ó dáa, mo fi yẹn lẹ̀. Mo fi yẹn lẹ̀, ilé ìtẹ́wá sọ gbẹ̀yìn yẹn mo fi irun yọ. Bó ṣe máa ń múyàn nìyẹn o. Owó sì kì í síbẹ̀. Owó wo? Bàbá mi, téèyàn bá kí ń ṣọmọ onínàkúnà, téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ òwò, bí òwò ẹja, bí efólo, bí edé. Àwọn ju gbogbo yẹn lọ. Ẹ tún ti jẹ́ ọmọ ìyá sí, bí edé, bí efólo. Àṣejù ni kéèyàn máa lọ sí orí àwọn bí àrọ̀ tí edé, efólo èèyàn máa fi bẹ̀rẹ̀ òwò. Ẹ jẹ́ n wò, ẹ sọ̀rọ̀ mọ́ ni ọmọ ẹ̀sẹ̀ 1114. Mami ilé sọ fún mi. Ọgọ́fà lé ní ẹgbẹ̀rún kan ó dín mẹ́fà. Ó yá. Mo gbà. Mo gbìyànjú. Ó yá. Kí ni Yorùbá ń pè ní láńgbé? Ẹ lè parẹ́, ṣé mo ti dáhùn ìbéèrè ni? Tẹ́ ẹ bá dáhùn ẹ̀ náà máa ń parẹ́. Olùṣe kí ni? Ẹ̀yin kan fẹ́ràn mi lọ́wọ́. Ọ̀rọ̀ gan ti wá ń kọ yín lẹ́nu. Ẹ̀yin lẹ ń kó mi láyà jẹ. Ṣé ẹ mọ̀ láńgbé? Ṣé ẹ mọ̀ láńgbé? Láńgbé. Ẹ kọrin yẹn kọ́. Kí náà tún kọ jù bẹ́ẹ̀ yẹn lọ? Aṣùṣe abẹ̀rẹ̀ ẹni ṣe afẹ́ jó. Atọ́kùn nǹkan tẹ́ lè tọ́ mi sọ́nà tẹ́ lè ràn. Kí ni ìtọ́ kí la tún tọ́jú? Ẹ kò sọ nǹkan kan nípa ẹ̀. Ó dà ohun ọ̀gbìn ni. Láńgbé. Ohun ọ̀gbìn. Ṣé kìí ṣe kókò? Kókò, ibi kókò pẹ̀tẹ̀. Ẹ̀dùn. Bá mi yọ. Ẹ ní sùúrù fún mi.
Àgbàdo ni. Mi gbọ́ rí. Language náà ẹgbẹ́ kí. Ibẹ̀ ni àgbàdo. Language. Ó yá. Mi gbọ́ rí. Ẹ gbọ́ rí. Ẹ wo ọmọ ìyá mi. Owó sì kì í síbẹ̀. Kò sówó kan bí. Ó kì í bẹ̀. 1,000,000. Ẹ pẹ̀lẹ́. Ẹ jẹun o. 1,000,000. Kí wàá lọ sọ? Tí irú bá bàjẹ́. Tí irú bá jẹ́. Ó jẹ́ Tí irú bá jẹ́. Ó jẹ́ kí rántí ọ̀rọ̀ yìí torí èèyàn tó wà ní 100 ọdún. Wọ́n ní ó fẹ́ wọkọ̀. Ó wá rí tọkọ àárọ̀ làwà. Sí ẹ ti gbọ́ ẹ̀fẹ̀ yẹn rí. Ó kọ àárọ̀ làwà sí ẹ̀yìn ara ọkọ̀ yẹn. Èèyàn kan wá dé bẹ̀ ó fẹ́ lọ sí ìlú mi ó wá fẹ́ wọkọ̀ ó wá ní àárọ̀ làwà. Àárọ̀ làwà. Èmi mi ò wọ̀. Ó fèdè Àkúrẹ́. Àárọ̀ làwà. Wọ́n ti sọ sílẹ̀ ogun àgbọ́tẹ́lẹ̀ kí n parọ́ tó bá gbọ́ kò wá wọ̀ òun lè fi rí kílẹ̀ tí irú bá bàjẹ́. Tí irú bá jẹ́ òyìnbó tẹ́ kọ́ locust beans kí wá ní rédò irú. Irú mo mọ àwọn kòkòrò kéékèèké ni. Lórí bí irú. Kòkòrò ni. Bí ìtùn. Ó máa ń jẹyàn. Yóò dára fún un. Ẹ pàṣẹ wọ̀. Iṣẹ́ mo ṣe àmọ́ ó tí o àjọ sọ́pà máa débí o. Ẹ gbà. Àdásọ ni. Kí ni? Ẹ jẹ́ wo. 982 kí ni 982 ní Yorùbá? 1,400,000. 100. Ó dà. 100,000. Kí ni ìyàtọ̀ láàárín rèmí ẹ̀kẹ́ àti rere ẹ̀kẹ́? Wọ́n ní ìgbà kìíní kan. Ẹ̀kẹ́ ni wọ́n ní ìgbà kìíní kan tí ń. Ìgbà ẹ̀kẹ́ tí ń dáwọ́ sílẹ̀ kì í ṣe àwọn ìṣe àpèjúwe wọ́n máa ń fi gbé lérò ni àbí wọ́n máa ń fi gbé lérò tá bá wá sọ kejì pé rere ẹ̀kẹ́ bí ìjà ni. Ìjàkadì. Mo gbà inú wa ń bọ́ fòfò. Ẹ̀kẹ́ yẹn ṣe mọ̀ pé ibi tá a ti rí ọ̀rọ̀ fún pàtàkì ní èdè Gẹ̀ẹ́sì ni important àbí pàtàkì kí ni nǹkan tó ń jẹ́ àtàkì gọgọgọ. Ẹ mọ̀ ṣàlàyé. Kí ni àtàkì bí ẹ̀kẹ́ yẹn ṣe mọ̀ pé tó máa ń ní ìgà báyìí àwọn ilé tó bá fẹ́ dà wọ́n á fi àtàkì yẹn kì ní kí nǹkan dúró tán wọ́n á fi àtàkì yẹn wọ́n á fi tì í kó má bàa wó. Tí a bá wá sọ pé nǹkan ṣe tó bá ní ó fẹ́ lọ pàtàkì sí ògiri ilé ẹ̀ kó má bàa wó ìyẹn ni pé ó fẹ́ jẹ́ kí ó fẹ́ ṣe nǹkan kò ṣeé má ṣe kí nǹkan má bàjẹ́ kó lè gbèrò. Tá bá sọ pé important ní Yorùbá a wá ní
pàtàkì ìyẹn ni wípé ó kan dandan tá a bá ṣe nǹkan máa bàjẹ́ àwa máa sọ pé it is important ó ṣe pàtàkì ìyẹn ni wípé ó kan ká ṣe nǹkan tá a bá sọ pé important ó ṣe pàtàkì ẹ̀kẹ́ pàtàkì ọmọ ìyá ni wọ́n. Àwọn bàbá wa èrò tí wọ́n fi gbé èdè wa kalẹ̀ kì í ṣe pé àwọn kọ̀ọ̀kan ṣe yánmayànma ó ní ìtumọ̀ wá ní ó ṣe pàtàkì kí ẹni ṣe pàtàkì sí mi o ìyẹn ni wípé má lọ bẹ̀ ìyàwó mi ni o ó ṣe pàtàkì sí mi ẹni tó jẹ́ àwòkọ́ṣe mi lélẹ́yìí o wọ́n ṣe pàtàkì sí mi ìyẹn ni wípé má rí wọn fín bí mo ṣe máa kọ́wọ́ bí a ṣe máa gbé àtàkì tilé pé kí ilé yẹn má wò lẹ́yìn ṣe rí sí mi tá a bá mọ àwọn ìtumọ̀ nǹkan tá à ń sọ àwọn èdè tá à ń fọ̀ à lè máa hùwà bí nǹkan tá à ń sọ ṣé yé yín ó yá ẹ tẹ̀síwájú. Ìbéèrè ẹjẹ o ẹgbẹ̀jọ. Owó kì í síbí o. Owó yìí ò kí nǹkan kan. Yóò yá. Ẹgbẹ̀jọ lé ní ẹgbẹ̀rún kan ó lé méjì. Ẹgbẹ̀jọ. Àbí ọgọ́jọ lé ní. Ẹ kà béèrè ní ìpẹ̀lẹ́ orun mú yín. A dúpẹ́ àmọ́ ẹ pé òǹkà yẹn náà. Ẹ̀yin ẹ pé mo fẹ́ dárí ẹ̀jì yín tẹ́lẹ̀ ni ó yẹ ẹ pé ó yá. Tí Yorùbá bá sọ ní òǹkà. Ọmọ máa jà kó bára wa o. Ó yá. Kí ni 160? Ọgọ́jọ. Ìbéèrè kejìlélọ́gọ́jọ lé ẹgbẹ̀rún kan. Kẹ́ fún mi lẹ́mú yàtọ̀ fún òǹkà yìí. Tí Yorùbá bá sọ wípé èèyàn mire sádi kí ló túmọ̀ sí? Ń sádi ooo. Bí pé èèyàn wà lábẹ́ ààbò. Ẹ dúró. Sádi. Bí pé èèyàn wà lábẹ́ ààbò. Bẹ́ẹ̀ni. Kéèyàn sábẹ́ èèyàn sádi. Mo dẹ̀ fẹ́ràn yín fún nǹkan tẹ́ ẹ ṣe yẹn. Ibi téèyàn bá wà kó máa dúpẹ́. Torí eléyìí tó wà níbí ó sì kì í síbẹ̀. Kò sí nǹkan kan tó kì í bẹ̀ bí ẹ fẹ́ fi ṣe méjì ìlọ́po méjì. Ó yá. Kí ló sọ ó yá ẹ máa. Ìbéèrè 50 lé ní ẹgbẹ̀rún kan ó dín mẹ́rin. Dárúkọ ewé mẹ́rin tí a fi ń pọ́n oúnjẹ fún àpẹẹrẹ iyán mọ́ínmọ́ín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ewé kókò. Ewé ọ̀gẹ̀dẹ̀. Ewé gangan tó máa ń lò fún mọ́ínmọ́ín yìí. Ẹran mi létí orúkọ ẹ̀. Mélòó lẹ́yìn kí n dárúkọ? Ẹ dúró nínú mẹ́rin mo dárúkọ méjì mi sọ pé mo ti ṣe tán. Ẹ dúró. Ewé kókò, ewé ọ̀gẹ̀dẹ̀. Ewé ìpín. Ewé yẹn pé ní. Ẹ má parẹ́ o. Ẹ jọ. Yà fún wọn méjì yẹn ẹ máa fẹ́ fún wọn. Ewé ìran. Òun náà fi ń pọ́n mọ́ ìgangan. Ewé gẹdú náà máa lò. Ìbéèrè tó gbẹ̀yìn. Pariwo yìí.
gègé ẹ pàtẹ́wọ́ àmọ́ ibi tá a wà yìí. Ìbéèrè ọ̀rìnléníẹgbẹ̀rún-kan-ó-dín-mẹ́rin. Parí òwe Yorùbá ẹ̀. Ìbọn là á pa tì. Ìbọn là á pa tì tá a fi ń mú dà. Mímímí. Lápátí. Ìbọn lápátí. Ìbọn kò lápátì. Ìkan náà ni ìbọn lápátí, ìbọn ò lápátí. Ìbọn lápátí. Ìbọn ò lápátí. Kó ṣáà ti yàn ni. Kó ṣáà ti yàn ni. Ta ni ó gbà kan dojú ìbọn kan? Ẹ má parẹ́ o. Parẹ́ àti sọ. Ìdáhùn ẹ̀ nìyẹn. Ta ni ó gbà kan dojú ìbọn kan? Àbí? Ìbọn lápátí o. Kò lápátí o. Ta ló máa gbà kọ́ dojú ìbọn kan? Ẹ bá ti fún mi ní. Kí ni? Ẹ bá ti tọ́ mi sọ́nà díẹ̀ máa mọ̀. Ó dáa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ ṣe ẹgbẹ̀rún lọ́nà ogójì owó sì kì í síbẹ̀ téèyàn bá kí í ṣọmọ onínàgúnà eléyìí náà èèyàn lè fi bẹ̀rẹ̀ òwò níbì kan ni kò ní bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ó lè lọ sísẹ̀. Owó wòsíwòsì níṣẹ̀ èyí náà fi lè bẹ̀rẹ̀. Ṣọyàmù bẹ̀rẹ̀ òwò lúlùú. Ṣọyàmù bẹ̀rẹ̀ òwò lúlùú. Ó dáa. Wọ́n ní ká fún yín ní eléyìí aṣọ ni àwọn Monitex fabric wọ́n ní ká fún yín aṣọ ló wà ń bẹ̀ eléyìí náà wọ́n ní kẹ́ jẹ̀wà ẹ̀yin náà àwọn ọmọ mi wọ́n máa ń fẹ́ràn ìbùkún ni fún wa eléyìí wọ́n ní kí ẹ fi máa mú mi ìwé náà wà ń bí ìwé lè fún kẹ́ máa fi kọ nǹkan Domido àmúlò fún ohun ẹ̀mí Rónkẹ́ Àrẹ̀mú ló kọ wọ́n ní ká fún yín náà nìkan Alábídí alákọ̀ọ́bẹ̀rẹ̀ fún ewì wọ́n ní ká fún yín náà lélẹ́yìí Rónkẹ́ Àrẹ̀mú àwọn ni wọ́n kọ àwọn ìwé mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní ká fún yín ọlẹ́yàn ṣe ọlọ́bẹ̀ ṣe wọ́n ní ká fún yín mo sọ fún yín pé àwọn trophy ni wọ́n ń ṣe agbátẹrù abala tẹwà yìí wọ́n ní ká aṣọ náà ní wà ń bí báyìí wọ́n ní ká fún yín wọ́n ní ká gbé eléyìí náà wọ́n ní ká gbé fún yín ẹ ṣé gan ni o a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ sọ̀rọ̀ nípa nǹkan mi lórí ìkànnì tẹ́ máa ń fi kíní tẹ́ máa ń fi eré ìsìn. Kí ni? Ta máa ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá orúkọ ilẹ̀ Yorùbá mo fẹ́ kí àwọn ọmọ Yorùbá túbọ̀ tú yáyà ẹ jẹ́ ká fi ṣèpolówó díẹ̀ kán máa wò ó. Kí ni nǹkan tẹ́ ń sọ? A pè ní orírun a máa ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀dálẹ̀ orúkọ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni lórí ìkànnì tí ẹ máa ń fi Másọ̀yìnbó sí. Kí lorúkọ tí yín? Ejalonibu. Ibẹ̀ náà ti máa rí yín? Bẹ́ẹ̀ ni. Ó dáa ẹ jọ̀ọ́ ẹ lọ wo Ejalonibu kí ẹ wo nǹkan tí wọ́n ń ṣe ẹ̀ ń gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ó dáa ẹ̀wù yẹn bá ti sọ ṣáájú tẹ́kọ̀ wúlẹ̀ lọ tẹ́ wúbọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn Ọlọ́run Ọlọ́run tún ni Ọlọ́run ó ṣe Ọlọ́run ò bójú mi jẹ́ ó fẹ́ rí mi sọ̀tà lẹ́nu o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún fún wa ní àǹfààní láti ṣe ètò eléyìí ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹni tó ń fọpọlọ ọlọ́pọlọ á ti ṣe tèmi o Ọlọ́run á tún fún wa lórí ọ̀fẹ́ láti túṣe mi tẹ bá fẹ́ kópa àbí ẹ fẹ́ gbọ́ wa lórí ètò yìí ẹ jẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nǹkan tó hàn lórí ẹ̀rọ móhùnmáwòrán yẹn àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ fi ń wò wá ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ọmọ òlàlẹ̀ ọmọ ajígbàgbà ọ̀rìn arígbé di sọ́ndọ̀ fi roko arígbé dọ̀rùn ọ̀dọ̀ fi bọ́ alẹ́ dédé ọba ó ti dìgbà mi yóò rẹ́ ọ́. Èdè yìí kò gbọ́dọ̀ parun. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ.
òyìnbó ń bí kámárì màmá sọ òyìnbó kámárì má sọ òyìnbó ń bí kámárì màmá sọ òyìnbó má sọ òyìnbó má ṣe sọ òyìnbó kálejò máa lo èdè mi ni ó sọ. Má sọ òyìnbó má ṣe sọ